أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. lónìí alwaliyu lórúkọ Ọlọ́run tí mo mú wá alwaliyu Ọlọ́run pèrè bẹ́ẹ̀ láàyè tó pọ̀ nínú alquran. Kí ni alwaliyu túmọ̀ sí? ẹni tá pè ní alwaliyu yahmilu ma'na alqurbi wal mahabbati war ri'aya. ẹni tá pè ní wali tó bá ní waliyu rẹ̀ dà, ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí, tó nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú, ọ̀rọ̀ ayé rẹ̀ wá ká lára, gbogbo tí ó bá dùn mọ́ yóò rù lérí ni, yóò lóhun sóríire tó bá rí dùnnú rẹ̀. tá bá ní ó fẹ́ gba sàdúkèjì kan, òun ló fẹ́ pè wá pé kó wá bọ́ gbà, tó rò mọ́ pé ìdùnnú rẹ̀ ni. ìbànújẹ́ rẹ̀ wá rí ìbànújẹ́ rẹ̀ náà ni. tí ìpayín kékeré wàhálà bá ṣẹlẹ̀ sí ẹni tó kọ́kọ́ ronú kó kọ́ọ̀lù nọ́mbà rẹ̀, wàlíyù rẹ̀ ni. ẹni tóbìnrin bá fẹ́ márì, àbá ni wàlíyù rẹ̀ dàṣẹ́ ti gba permission lọ́wọ́ wàlíyù rẹ̀. ta ni wàlíyù rẹ̀? dàbí bàbá rẹ̀. ta ló lè súnmọ́ lọ́kùnrin tí ó wà nífẹ̀ẹ́ rẹ̀, tọrọ ayé rẹ̀ ó sì kàn án, tí ó mọ̀ bá dọ̀ràn tó dàbí bàbá tó bí. tá a bá rí bàbá rẹ̀ á ní sọlẹ́gbọ̀n ọkùnrin, sọlábúrò ọkùnrin, sóbímọ ọkùnrin, ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin, àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn la gbà pé àwọn àníírí kòtò ńlẹ̀ kàtàrí ẹ̀ síbẹ̀. ilé ọkọ tó fẹ́ lọ yìí, ẹ lọ gba permission wọn, tá bá rò pé ẹ lè fẹ́ ọmọ àwọn. fallahu waliyul mu'minin. Ọlọ́run náà wá ń jẹ́ alwali fún gbogbo àwọn tó bá gbà á gbọ́ lódodo. yóò mọ̀ súnmọ́ wọn pẹ́kípẹ́kí, yóò nífẹ̀ẹ́ wọn dénúdénú, yóò mọ̀ wá bá wọn mójútó ọ̀rọ̀ ayé wọn. dúdú tí ó bá dùn wọn lọ́kàn, Ọlọ́run wọn mọ̀ bá wọn rú. yóò mọ̀ jẹ́ alákọ̀yà fún wọn, yóò mọ̀ jẹ́ alátìlẹ́yìn fún wọn, yóò mọ̀ jẹ́ alágbọ̀rọ̀dọ̀ fún wọn. níjọ́ tínú bá fẹ́ bí wọn, òun ni ó mọ̀ bá wọn bínú. níjọ́ tán bá fẹ́ yọ́nú, òun ni ó mọ̀ bá wọn yọ́nú. Allahu waliyul ladhina amanu. Ọlọ́run ti di wàlíì fún gbogbo àwọn tó bá gbà á gbọ́ lódodo. Yatawallahum bi inayatihi. yóò máa jẹ́ wàlíì fún wọn pẹ̀lú àkíyèsí, yóò máa kíyèsí wọn, yóò máa ṣọ́ wọn, yóò fún wọn ní safety, yóò fún wọn ní protection. bí wàlíì obìnrin, bàbá obìnrin náà ṣe máa mójútó ọmọ rẹ̀ obìnrin. wa yahfazuhum, yóò máa protect wọn. bi lutfihi, pẹ̀lú àwọn àánú rẹ̀ tó pamọ́. wa yaquduhum, yóò dẹ̀ máa tukọ̀ láìfi wọn bi nurihi, pẹ̀lú ìmọ́lẹ̀ rẹ̀. fi dhulumatil hayat, nínú àwọn òkùnkùn ayé. kò ní jẹ́ wọn jìn sọ́fìn, kò ní jẹ́ wọn ṣìṣọ, kò ní jẹ́ wọn ṣìṣe. nígbà tó ti gbé aṣọ wàlíyù tó ti gbé wọ̀ fún wọn. orúkọ Ọlọ́run ní alùwálì. táǹbẹ̀ lọ́run kó fi bá wa lò. tá a bá ti nígbàdo òdodo, Ọlọ́run ládéhùn pé Ọlọ́run ó máa bá wa lò pẹ̀lú orúkọ rẹ̀ alùwálì yìí. Allahu waliyul ladhina amanu. tó o bá ti gbàgbọ́ lódodo, Ọlọ́run ó máa jẹ́ wàlíì fún ọ. walaysa ma'na wilayatihi mujarradan nasra. kìí ṣe pé yóò máa ràn wọ́n lọ́wọ́ nìkan ní fi ń jẹ́ wàlíì fún wọn. kìí ṣe pé yóò máa gbìjà wọn. níbi tí ó bá ti lólùgbìjà, tí ò lọ́lọ́pàá tí ó fi mú yàn, tí ò nílé ẹjọ́ tó fẹ́ gbé ọ lọ, tó ṣẹ̀ ọba nú jẹ́, ọ sọ̀rọ̀ sí, ọyàn jẹ́, ó ṣàbòsí fún ọwọ́ ara rìn. ọ̀rẹ́ rìn nítorí nǹkan rántí pé òun ní wàlíì, òun ní bàbá ń gbẹ́jọ́, òun lẹ́ni tí ò ní wo òun ràn tí ó gbìjà, kò ní lọ lọ́fẹ̀ẹ́. inna Allaha yudafi'u 'anil ladhina amanu. Ọlọ́run ní mo ti gba iṣẹ́ wípé màá máa defend gbogbo àwọn tó bá gbà mí gbọ́ lódodo. ìmọ̀ gbè wọ́n níjà, ìmọ̀ ràn wọ́n ṣe, nítorí àwọn náà ti ràn Ọlọ́run ọba lọ́wọ́, wọ́n ti ràn ṣe. kì í wá ṣe yẹn nìkan ní túmọ̀ wàlíì. bal an yakuna al-'abdu fi kanafillah. nínú túmọ̀ wàlíì ni pé ẹrú ọmọ wà nínú protection àtààbò Ọlọ́run ọba. yahdihi idha dhal. gbogbo ọjọ́ tó bá fẹ́ ṣi ẹsẹ̀ gbé, tó fẹ́ ṣìṣe, Ọlọ́run ọmọ tọ́ sọ́nà. wa yuthabbituhu idha tarab. gbogbo ìgbà tí ìdààmú bá bá àti ìdààbò, tí ó mọ ibi tó wọ́n yà sí àti ibi tó wọ́n gbà nínú ọ̀rọ̀ ayé rẹ̀, kódà ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú, Ọlọ́run ọmọ tọ́ níkà, yóò sì mọ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀. wa yu'nisu qalbahu idha istawhash. gbogbo ìgbà táyún bá fẹ́ yún, táwọn kan pàtì tí wọ́n bá ṣe mọ́, tó ní ẹ̀yàn lódì, tó wá kò nìkan tí ọmọ ẹni tó wọ́n bá ṣe, Ọlọ́run ọba ọmọ bá nájú ayún níyún. fa idha istaqarra fil qalb. tó bá ti wá nílẹ̀ lọ́kàn rẹ̀, anna Allaha huwal wali. n kò ní bàbá ń gbẹ́jọ́, Allahu huwal wali. Ọlọ́run ọba ní alwali, ọba alábàánikọ̀yà, ọba tí máa bá ní gbọ́rọ̀ dùn, ọba alátìlẹ́yìn. zalal khawf. ẹ̀rù onímọ̀ bá ọmọ minal khalq, nípa àwọn ẹ̀dá. gbogbo lérí àwọn ẹ̀dá àti ìjániláyà wọn kò ní ṣe nǹkan kan lára rẹ̀ mọ́.
wamtala alqalbu tama'ninatan ọkàn rẹ̀ ó kún fọ́fọ́ pẹ̀lú fọkànbalẹ̀ wa i'timadan ala Allah àti ìgbáralé Ọlọ́run ọba li'anna man kana Allahu waliyyahu torí ẹni tọ́lọ́run ọba bá ti jẹ́ wàlí rẹ̀ tọ́lọ́run ti ń bá a lò pẹ̀lú orúkọ rẹ̀ alwali falan yakhdulahu walan yatruka Ọlọ́run ò ní já kulẹ̀ o Ọlọ́run ò sì ní kò ní fi ilẹ̀ nígbà kan tọ́lọ́run bá ti já látìlẹ́yìn kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jọ́ rẹ̀ sun Ọlọ́run kọ́lọ́run tó dìfẹ́ǹdì rẹ̀ kò ní ìdí kó rojọ́ rẹ̀ fọ́lọ́run kọ́lọ́run tó bá mójútọ́rọ̀ rẹ̀ Allahu waliyyul ladhina amanu Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an Ọlọ́run ní èmi ni wàlí gbogbo àwọn tó bá gbà mí gbọ́ yukhrijuhum mina dhulumati ila nur yìí máa yọ wọ́n nínú òkùnkùn bọ́ọ̀nù mọ́lẹ̀ ó tún sọ ń bò mí pé wa huwa yatawalla as-salihin èmi ni máa jẹ́ wàlí fáwọn ẹni rẹ̀ abẹ́lọ́wọ̀n ọba kó máa mójútó wa kó forúkọ rẹ̀ tí ń jẹ́ wàlí kó fi bá wa lò tọmọ táyà àtẹ̀bí àtàrà láfi ṣàdúà nínú àdúà Nabi sallallahu alayhi wa sallam du'aul qunut tánà Nabi sallallahu alayhi wa sallam ní a máa ṣe tó fi kọ́ wọn ó fi kọ́ àwọn ọmọ rẹ̀ Hasan ó ní wa tawallana fi man tawallayt Ọlọ́run tawalla wa yẹn ni pé bá wa mójútọ́rọ̀ wa mọ́ bá wa gbọ̀rọ̀ dùn jálàtì lẹ́yìn wa fi wá sínú àwọn tó mọ̀ ṣe bẹ́ẹ̀ fún Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa láyé kó ṣe bẹ́ẹ̀ fún wa lálkìyàmá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.